Hello, 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 ẹ̀yin èèyàn mi. Ó ga. Gbégédé ti gbiná ní ààfin kábíyèsí rèé. Wọ́n ní ará kan ń ta kábíyèsí. Pé kí ló eléyìí? Báwo ló wọ́n ti ṣe eléyìí sí? Wọ́n ní kábíyèsí, bí mo sọ fún wa pé ó ti sáré lọ sí Àkúrẹ́. Ó dé Àkúrẹ́. Kì í ṣe kó wá suitable fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí ti padà sáàfin. Ìdúró sí bẹ̀rù sí fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí kan sọ pé kí lòun ṣe ara òun fún báyìí. Kí leléyìí ti rí báyìí. Wọ́n ní kí kábíyèsí tó dé sí ààfin. Ìyá ìbejì àtọwọ́dá Tóbi lọ́ba. Wọ́n ló ti gba ààfin kábíyèsí. Wọ́n ní gbogbo picture Naomi tó wà ní pálọ̀ kábíyèsí tó fi rán oríṣiríṣi gigantic picture ti Naomi àti Tádéníkàwò àti gbogbo àwọn ọmọ ọ̀bẹ tàgbà tán ti pé wọ́n ti ń jókòó, wọ́n ti ya fọ́tò, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ ló wà ní ààfin kábíyèsí náà torí òun ni queen Ilé Ifẹ̀, òun ni kábíyèsí mọ̀ níyàwó gidi. Gbogbo àwọn tó kù àlè ni wọ́n. Kábíyèsí ò kà wọ́n mọ́ àwọn ìyàwó. So wọ́n wá nígbà kábíyèsí tó dé láti Àkúrẹ́. Olórí Tóbi ti gba ìjọba o. Òun ni queen Ilé Ifẹ̀. Òun ni gbogbo kíní, òun ni yèyé ló, òun ni everything. Wọ́n ní gbogbo nǹkan Naomi tó fi di ìyàwó, tó fi jẹ́ ìyàwó gidi. Wọ́n ní gbogbo ẹ̀ ni Tóbi ti yọ gbogbo àwọn fọ́tò yẹn, ó ti yọ dànù. Ọlọ́run ló mọ ibi tó páàkì ẹ̀ sí gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ló ti páàkì gbogbo. Wọ́n á mú àwọn fọ́tò òun ńláńlá. Wọ́n á fi replace gbogbo pálọ̀ yẹn. Gbogbo nǹkan tó Queen Naomi àtàwọn ọmọ ẹ̀ tó fi decorate pálọ̀. Wọ́n ní gbogbo ẹ̀ pátá ni Tóbi lọ yọ gbogbo ẹ̀ pátá ló fi tiẹ̀ sí. Wọ́n ní bí kábíyèsí ṣe wọnú ààfin báyìí tó wọ̀ tún tó wò sí àkọ́kọ́ change. Ó rí pé fọ́tò Tóbi lòun rí àti tàwọn ìbejì gbogbo wọn. Wọ́n tẹ bá dé rí àwọn fọ́tò tó jẹ́ pé ó nẹgbà ni ó wà nínú pálọ̀ tó jẹ́ gbogbo ẹ̀ jẹ́ ti Tóbi àti àwọn ọmọ ẹ̀. Kábíyèsí ní kí lélẹ̀, kí lòun wò yìí. Gbogbo fọ́tò Naomi àtàwọn ọmọ ẹ̀ ń bó ló wà. Olórí Tóbi ń bó ló ti kó gbogbo àwọn fọ́tò sí. Kí ni àwọn fọ́tò tiẹ̀ ń wà nínú pálọ̀ òun. Ṣémbà tiẹ̀ ń kọ́ káwọn fọ́tò yẹn ò lè gbé bẹ́ẹ̀ mọ́ tó fi jẹ́ pé ọ̀dọ̀ tèmi. Ó ní kí kábíyèsí má bá wọn sọ ọ́. Ó lóun ti gbàjọba o. Ṣèbí Naomi ti lọ. Òun dẹ̀ ní gbogbo nǹkan tí Naomi tó ń ṣe fún yín lòun máa ṣe fún un. Òun máa ṣe fún yín. Òun gangan ni first lady sí. Òun ni eléyìí, òun ni tọ̀hún. Wọ́n ní tẹ bá rí orúkọ tí kábíyèsí ò sọ ló ti ń sọ rẹ̀ ní ààfin. Wọ́n ní kábíyèsí tó jẹ́ pé iṣẹ́ lára ń ta kábíyèsí gbogbo nǹkan tí tó bá lọ́hùn kò wà palatable at all. Ó dé ààfin bíi pé kó tún farabalẹ̀ ní Tóbi wá ń hùwà pálapàla. Ìwà jàtijàti tó lọ mú gbogbo fọ́tò Naomi tó fi dípò tiẹ̀. Kábíyèsí fọ́tò Naomi dà. Níbo ló fi fọ́tò Naomi sí? Wọ́n ní ṣe ló kàn wò pàkókò. Bó dọ̀ dànù ni o. Bó dẹ̀ fọ́ dànù Ọlọ́run ló yé. Wọ́n ní kábíyèsí kan. Wọ́n ní kò sọ̀rọ̀. Òun ni pé kí kábíyèsí má bá wọn sọ. Ṣàmọ́ pé wà tí kábíyèsí kọjá ààyè ibi tó wà. So she can do or not do. So wọ́n á ní pé kábíyèsí ṣe pé àwọn security tó ní méjì mẹ́ta gbogbo àwọn fọ́tò tó wà ńbẹ̀ tó jẹ́ ti Tóbi lọ́ba pé kán bẹ̀rẹ̀ sí ní yọ. Wọ́n ní bó ṣe yọ nìyẹn. Wọ́n yọ kí gbogbo fọ́tò. Wọ́n ní àwọn fọ́tò ńláńlá tí Tóbi wọ̀
tóbi wà nù ẹ̀ ó fi dípò gbogbo ti Naomi tó wà ńbẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní ló bá tán kábíyèsí wá ní káwọn security kó gbogbo fọ́tò yìí kó fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kó dẹ̀ sun wọ́n ná. Ìyẹn lè máa fi hàn pé Ọlọ́run ló máa kó kábíyèsí. Àwọn nǹkan tó ń lò fún kábíyèsí kíákíá wọ́n ní kábíyèsí wá ń pariwo ara ló ń tara pé tóun bá tún rí Tóbi nínú chamber nínú chamber wa pé tóun bá rí ó lóun á squeeze òun á fún pa pé kí lòun wá ní ààfin nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ìtara torí Naomi ti sọ pé òun ti yọ̀ǹda o kó lọ bá wọn kó bá gbogbo wọn kán lọ ṣe yàrá kán ṣe yòlò òun òun ní wá lórí káríwòdì gbé tòun lọ. Wọ́n ní pé Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi èdè wọ́n ní kò gbà fún kábíyèsí. Wọ́n ní bí àwọn security ṣe kó gbogbo àwọn fọ́tò Tóbi ó ní kán lọ sọ́nà gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní kó sọ́nà kíákíá. So wọ́n ní bí kábíyèsí pé bó ṣe kúrò lọ́dọ̀ Queen Naomi ní Àkúrẹ́ wọ́n ní kábíyèsí òun ibi tó fẹ́ gbójú sí ẹ̀sìn kábíyèsí òun bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n ní ṣe ló pe first lady Mrs. Olúrẹ̀mí Tinubu pé nǹkan ṣẹlẹ̀ báyìí ló ṣẹlẹ̀ kó jọ kó bá wọn bẹ Naomi o. Wọ́n ní ẹgbẹ́ ọ̀kọ̀tọ́ ní Naomi sọ wọ́n ní Naomi wá sọ fún kábíyèsí pé kábíyèsí òun fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ fèsì oníkàlùkù fèsì problem ẹ̀ because òun náà ní tóun náà fèsì pé ìwọ nìkan ló máa bẹ Naomi o tó máa fi gbà fún ẹ kò sẹ́nìbọ̀dì tó lè bẹ dá sọ̀rọ̀ ẹ̀ ṣé ìwọ náà rí nǹkan tó sọ pé ìwọ tí ìyàwó ẹ̀ bá gbà fún ẹ ó ní kò sí òun ò lè bá Naomi sọ kankan ó ní kí lòun mọ̀ tó fẹ́ bá Naomi sọ nínú gbogbo nǹkan tó wà lè ṣe kábíyèsí ẹnu yín rẹ̀ fi rojọ́ àbí bẹ́ẹ̀ kọ́ so wọ́n ní first lady wá ní no enough is enough jọ́ọ̀kì ní àná tó yẹ kí gbogbo ara tó yẹ yàtà tó yẹ òun kọ́máǹdì pé kọ́máǹdì olórí láti ṣe Queen Naomi òun kọ́máǹdì pé kíákíá má fọkọ ẹ̀ ṣeré má fi kiri sí kó lọ prove àwọn tó fẹ́ fi ẹ̀ ṣe tó fi ẹ̀ ṣe lọ prove wọn wrong kó padà sí ààfin kó fi ṣọ́ọ̀ṣì kó fi kwara o. Wọ́n ní kíákíá Naomi lè gbọ́rọ̀ sí ìyá yẹn lẹ́nu wọ́n ní ṣe ni kábíyèsí wá lérò pé bóyá ti tẹ́lẹ̀ ni pé kábíyèsí kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní first lady ní kó lọ bẹ ìyàwó ẹ̀ níbi tó ti máa bẹ̀ tó bá gbọ́ déédéé tó bá lè gbọ́ déédéé kó wọ́n ní dá sọ̀rọ̀ wọ́n nìkan ní kó lọ bẹ ìyàwó ẹ̀ wọ́n ní kábíyèsí ọmọ nǹkan tó fẹ́ ṣe wọ́n ìdúró sí ìbẹ̀rù sí o bí ẹni tó gbọ́dọ̀ ẹ̀yìn èèyàn mi ṣó dà bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kó rí kó lọ bẹ ìyàwó ẹ̀ tó bá gbà ẹ̀sán ní ọ̀hún yẹn kò sí ti purpose kábíyèsí Àkúrẹ́ bó ṣe dé ó tún dé sáàfin Tóbi ní nǹkan tó ń rò pé àwọn fẹ́ ṣe ni pẹ̀tàn ti ṣe Ọlọ́run ló máa bá àwọn tún àárín ìbẹ̀rẹ̀ ṣe orúkọ Jésù Olúwa àmín. Ẹ̀yin èèyàn ìjọ nítorí Ọlọ́run ẹ bá mi share kẹ́ ẹ bá mi like kẹ́ ẹ bá mi subscribe kẹ́ ẹ wá fi ìtókù sí comment section bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí ni Jésù Olúwa ràn wá lọ́wọ́ àrùn kábíyèsí lọ́wọ́ Jésù Olúwa wa àmín.